Àtíkù, Bọ́ọ̀dé George, ẹgbẹ́ òṣèlú PDP, LP àtàwọn míì kọ̀rọ̀ojú sáwọn sínátọ̀ lórí àtúnṣe òfin ìdìbò. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu, ilé aṣòfin àgbà làbújá ti fagilé lílo ẹ̀rọ kọ̀ǹpútà nìkan láti kéde èsì ìdìbò. Àwọn sínátọ̀ kéde ìgbésẹ̀ yìí lánàá Ọjọ́rú níbi àtúnṣe òfin ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà tí ilé-ẹjọ́ jíròrò lé lórí. Ìgbésẹ̀ náà fa awuyewuye nítorí fífi ẹ̀rọ kọ̀ǹpútà gbé èsì ìdìbò síta ní ọ̀pọ̀ gbàgbọ́ pé ó lè dènà èrú nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Nígbà tí ilé ń gba òfin náà wọlé, àwọn sínátọ̀ wọ́gilé abala 60 ẹ̀ka kẹta òfin náà, èyí tó sọ pé àwọn òṣìṣẹ́ elétò ìdìbò INEC gbọ́dọ̀ lo ẹ̀rọ kọ̀ǹpútà láti fi kó èsì ìdìbò jọ àti láti fi ránṣẹ́. Ohun tó wà nínú òfin náà ni pé àjọ INEC gbọ́dọ̀ lo ẹ̀rọ kọ̀ǹpútà láti fi èsì ìdìbò látàwọn ibùdó ìdìbò ránṣẹ́ sórí àtẹ IREF lẹ́yìn tí gbogbo àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú àti alákòóso àjọ INEC tó ṣagbátẹrù ètò ìdìbò bá ti buwọ́lu èsì ìdìbò náà tán. Àmọ́ ohun tó wà nínú àtúnṣe òfin náà báyìí ni pé òṣìṣẹ́ INEC tó ṣagbátẹrù ètò ìdìbò ní láti fi èsì ìdìbò ránṣẹ́ pẹ̀lú orúkọ àwọn olùdìbò tó forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí àlàkalẹ̀ àjọ INEC ṣe sọ. Ilé aṣòfin àgbà tún fagilé abala 22 òfin ètò ìdìbò Nàìjíríà tó sọ pé ẹ̀wọ̀n ọdún 10 ni ìjìyà fún ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ pé ó ń fi ìbò ṣe kátàkárà. Ilé sọ ìjìyà náà di ẹ̀wọ̀n ọdún 2, àmọ́ irú ẹni bẹ́ẹ̀ yóò máa san fáìnì mílíọ̀nù 5 náírà báyìí dípò mílíọ̀nù 2 tó wà nínú òfin náà tẹ́lẹ̀. Àwọn sínátọ̀ tún buwọ́lu ẹ̀rọ BVAS nìkan fún ìforúkọsílẹ̀ fún ètò ìdìbò àti fún ìbò dídì. Bákan náà tún làwọn aṣòfin tún fòǹtẹ̀lù káàdì ìdìbò alálòpẹ́ gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀ láwọn ibùdó ìdìbò. Kí àtúnṣe yìí tó lè di òfin, ilé aṣojú-ṣòfin l'Àbújá àti ilé aṣòfin àgbà gbọ́dọ̀ fẹnukò lórí àtúnṣe òfin náà kí wọ́n sì fi ránṣẹ́ sí Ààrẹ Bọ́lá Tinubu fún ìbuwọ́lù. Ẹ̀wẹ̀, igun tùràkì nínú ẹgbẹ́ òṣèlú PDP, ẹgbẹ́ LP àti ẹgbẹ́ òṣèlú APGA ti tako ilé aṣòfin àgbà lórí bí wọ́n ṣe wọ́gilé lílo ẹ̀rọ kọ̀ǹpútà fún àkójọpọ̀ àti fún fífi èsì ìdìbò ránṣẹ́ sórí àtẹ. Igbákejì alága gbogbogbò PDP tẹ́lẹ̀, Olóyè Bọ́ọ̀dé George àti èèkàn nínú ẹgbẹ́ APGA, Olóyè Shekwaz Okori náà tún bu ẹnu àtẹ́ lu àtúnṣe tí ilé aṣòfin àgbà ṣe lórí òfin ètò ìdìbò Nàìjíríà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀, Àtíkù Abubakar ṣàpèjúwe ìgbésẹ̀ ilé aṣòfin àgbà gẹ́gẹ́ bí ọ̀nà láti ṣègbè lẹ́yìn àwọn olùdíje sípò tí wọ́n bá lórí oyè lọ́wọ́lọ́wọ́ nínú ètò ìdìbò ọdún 2027. Àtíkù ní ìfàsẹ́yìn ní ìgbésẹ̀ ilé aṣòfin àgbà yóò mú bá àtúnṣe òfin ìdìbò Nàìjíríà, kò sì tún ní jẹ́ káwọn èèyàn ní ìgboyà nínú ètò ìdìbò mọ́. Nínú àtẹ̀jáde tí olùdámọ̀ràn Àtíkù fi síta, igbákejì ààrẹ tẹ́lẹ̀ sọ pé lásìkò tí ìjọba àwarawa káàkiri àgbáyé lo ìmọ̀ ẹ̀rọ láti rí i pé ètò òṣèlú wọn fẹsẹ̀ múlẹ̀ dáadáa, níbẹ̀ ni ilé aṣòfin Nàìjíríà ti ń buwọ́lu òfin tó fàyè gba ṣíṣe èrú nínú ètò ìdìbò, lílo ẹ̀rọ kọ̀ǹpútà fún àkójọpọ̀ àti fún èsì ìdìbò ránṣẹ́ dára torí yóò dáàbò bo ètò ìdìbò wa, yóò jẹ́ kí èrú nínú ètò ìdìbò dínkù, èyí ni yóò sì jẹ́ kí èrò àwọn olùdìbò wá sí ìmúṣẹ. Ìgbésẹ̀ ilé aṣòfin láti fagilé lílo ẹ̀rọ kọ̀ǹpútà fún èsì ìdìbò túmọ̀ sí pé wọ́n fẹ́ kí aráàlú mọ nǹkan tó ṣẹlẹ̀ nípa ètò ìdìbò ní Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú LP ní tiẹ̀ sọ pé ìgbésẹ̀ ilé aṣòfin túmọ̀ sí pé àwọn aṣòfin tún dalẹ̀ aráàlú tó dìbò yàn wọ́n. Ẹgbẹ́ LP sọ pé ìgbésẹ̀ yìí wà lára àwọn ìgbésẹ̀ tó burú jùlọ tí ilé aṣòfin àgbà ti gbé láti ọdún 1999 títí di àkókò yìí. Ẹ̀wẹ̀, ààrẹ ilé aṣòfin àgbà l'Àbújá, Sínátọ̀ Godswill Akpabio ti sọ pé ilé aṣòfin tó fagilé lílo ẹ̀rọ kọ̀ǹpútà fún àkójọpọ̀ èsì ìdìbò nínú àtúnṣe òfin ètò ìdìbò Nàìjíríà tí wọ́n buwọ́lù lọ́jọ́rú. Akpabio sọ̀rọ̀ yìí lẹ́yìn tí ilé buwọ́lù òfin náà tán tí onírúurú èèyàn sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí nǹkan tí wọ́n ṣe. Ààrẹ ilé aṣòfin ní àsìgbọ́ wà nínú ìkéde tí iléeṣẹ́ ṣe.
ó ní àwọn aṣòfin kò wọ́gi lé lílo ẹ̀rọ kọ̀ǹpútà fún àkójọpọ̀ èsì ìdìbò. Àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ayélujára pé ilé aṣòfin àgbà ti wọ́gi lé lílo ẹ̀rọ kọ̀ǹpútà fún àkójọpọ̀ èsì ìdìbò. Kò sí òótọ́ nínú ọ̀rọ̀ yìí o. Nǹkan tí a ṣe ni pé a fòǹtẹ̀lù òfin 2022 lórí lílo ẹ̀rọ kọ̀ǹpútà fún àkójọpọ̀ èsì ìdìbò. Nítorí náà ẹ má jẹ́ káwọn èèyàn ṣì yín lọ́nà. Ilé aṣòfin àgbà tí mò ń darí yìí kò tako lílo ẹ̀rọ kọ̀ǹpútà fún àkójọpọ̀ èsì ìdìbò. Ohun tó wù èmi gan ni pé kí a lo ẹ̀rọ kọ̀ǹpútà fún ètò ìdìbò tó ń bọ̀. Akpabio ló sọ bẹ́ẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.